olórogún méjì abiyamọ abọ̀já ńlá abiyamọ abọ̀já gbọ́rọ̀ abiyamọ afọ̀já alára àwọn ọmọ ire. bí ojúmọ́ bá ti mọ́ ìgbà èwe a máa wọ́ lórí igi bí ilẹ̀ bá ṣú ìgbà ẹranko a máa rìn láginjù láàjì èyí ni pé ohun gbogbo láyé ló ní àkókò tirẹ̀ lókè èèpẹ̀ oko láyé o ọ̀rẹ́ mi tá a bá roko láàárọ̀ a ó padà wálé bó dalẹ́ bọ́kọ̀ ròkun rọ̀ṣà àforífẹ́lẹ́ bùté ilé kúkú làbọ̀ sinmi oko ọ̀run nílé gbogbo mùtúmùwà bẹ́ẹ̀ òréré kì í jìnnà ó má ní pẹ̀kun ìpẹ̀kun ayé lẹ́nìkan ò kẹ̀kẹ́ ta dídùn aṣọ lè dìde ènìyàn àkó òtútù ènìyàn ti múni ní gbogbo ara gbogbo ọmọ ìlú dùn òru pátápátá gbogbo ọmọ oníwẹ̀rẹ̀ adékẹ́yẹ ìtàwá gbogbo ọmọ ọba olúfayọ̀ láàfin ọba gbogbo ọmọ ilé alọ́jà lọ́bẹ̀ lẹ́sì ẹ̀ ọ̀wọ̀ àkó aráfẹ́rakù àsìkò ìlédè àwọn ẹni rere wa tán ti rí wàlẹ̀ àṣà ní pàtàkì jùlọ à ń fi ewì oríkì ṣe ìrántí bàbá wa olóògbé Michael Adédoyin Adékẹ́yẹ Àjídé bàbá Adémọ́lá àti gbogbo ọmọ Ẹniwẹ̀rẹ̀ Adékẹ́yẹ tí wọn ò sí láyé mọ́ bàbá wa Adédoyin Àjídé jáde láyé ní ọjọ́ 22 oṣù kẹta ọdún 2001 bẹ́ẹ̀ la sì tún ṣèrántí ìyá wa olóògbé Rebecca Ìrànlóye Àjíkẹ́ màmá Mojírọ́lá àti gbogbo ọmọ ọba Olúfayọ̀ láàfin ọba tí wọ́n ti papòdà ìyá wa Àjíkẹ́ jáde láyé lọ́jọ́ 5 oṣù kejìlá ọdún 1999 a sì tún ṣe ìrántí ìyá wa olóògbé Lydia Mọ́rọ́mọkẹ́ Àbíkẹ́ ìyá Adémọ́lá àti àwọn ọmọ alọ́jà lọ́bẹ̀ lẹ́sì ẹ̀ ọ̀wọ̀ tí wọ́n ti rè wàlẹ̀ àṣà ìyá wa Àbíkẹ́ jáde láyé lọ́jọ́ 29 oṣù kẹwàá ọdún 2014 iwájú tí wọ́n kọjú sí dáradára ni ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́ láéláé Èdùmàrè ọba dẹ́dà kó bá wa pa gbogbo àṣìṣe wọn rẹ́ àmì o àmì o Èdùmàrè. Abiyamọ, 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 abiyamọ abọ̀já ara. Abiyamọ bọ́jà gbọ̀rọ̀gbọ̀rọ̀, ojú ti rí ojú ti rí ẹnu kọ̀ròyìn. Lọ́jọ́ rírí lọ́jọ́ wà rí ńkọ́. Abiyamọ ẹ máa kú ara. Abiyamọ ẹ kú ẹgbẹ́ ọmọ. Ìgbìyànjú lórí ọmọ láyé rírí. Lágbára Olúwa àhóró yìí. Ọlọ́run bá fẹ́ àhóró yìí ọmọ onílé àhóró yìí ọmọ àlejò àhóró yìí fún gbogbo àgbáyé àhóró yìí akitiyan lórí ọmọ pátápátá abiyamọ abọ̀já ara Rebecca wà Ìrànlóye Àjíkẹ́ àwa màmá Mojírọ́lá ọmọọba Olúfayọ̀ ò má ṣe ọmọọba Olúfàdé ó dìgbà ìdí àwa Ògúnrọ́mọkẹ́ Àbíkẹ́ àwa òwò dìgbà ọmọ bàbá lẹ́sí ẹ̀ ọ̀wọ́ onígbèrè òmàmá Adémọ́lá. ẹnu ọpẹ́ àwa ò ní kan bó ti wù kórí ìbà tá ó sì máa ṣe fún bàbá àrà tó lára bàbá tí gbani lọ́wọ́ ikú ọjọ́ gbogbo Èdùmàrè tí gbànìyàn lọ́wọ́ ìbùsí adániwáyé tínú mi jẹ́ ojú ẹni nù nígbà gbogbo ikúnlé ní bá a sáré tètè ìkàlílé ní ìka kébò sí bàbá mímọ́ ní tẹ́wọ́ ọlá gbani Èdùmàrè ní tẹ́wọ́ ayọ̀ gbani ọmọ onílé ni mí mo júbà gbogbo ọmọ adarí wọn ọmọ ọkọ ni mí mo ṣèbá gbogbo ọmọ odù tó dá ìwà mẹ́ta lọ́jọ́ ayé ọmọ adarí wọn lókè èèpẹ̀ ọjọ́ àná ọjọ́ òní àtọjọ́ ọ̀la àwáyé èkó òsì rárá ikú pẹni à ń pè ikú pẹni tí ń peni kádániwáyé jẹ́ ká pẹ́ láyé kélédò àwùjọ òun ká má pa ìsàlẹ̀ gbogbo ẹni tí ń bẹ láyé ẹ jẹ́ ká ṣe rere ènìyàn tí ń bẹ ní dúníyàn yìí ṣe ká ṣe sùúrù nítorí níjọ́ tá a bá tẹ́rí gbaṣọ àtàǹpàkò yóò gbà kọ́ òun ẹ̀yin ìwà àgbòbọ ẹ̀yin ìjòbì a sì dẹ̀yìn ìjẹkòyè bẹ́ẹ̀ lójú tá a ṣíwó gbajúmọ̀ láyé a sì wá dojú àṣìwò lẹ̀pa àyè níjọ́ tá a bá pajúdé ohun gbogbo tá a bá gbáyé ṣe lẹ̀ dáwóròyìn Ọlọ́run bá fẹ́ àhóró yìí ọmọ onílé àhóró yìí ọmọ àlejò àhóró yìí fún gbogbo àgbáyé àhóró yìí
wọn kú sójú eérú ṣìkàṣìkà kú wọn nọsẹ̀ sáàrò ọjọ́ tó ní inú re àtolótìtọ́ ẹ̀dá bá kú ọ̀run re nílé wọn pẹ̀lú ìrọ̀rùn tá a bá wá fogún ọdún sunkún kò tọ́ràn ohun tí ń ṣe ni bá a sì fọ́gbọ̀n oṣù ṣọ̀fọ̀ ẹni tó ti lọ ò lè padà bọ̀. bàbá wa olóògbé Michael Àjídé Adédoyin bàbá Adémọ́lá ọkùnrin àrà tó yáàyè lọ́kùnrin onírúure ọkọ gbajúmọ̀ méjì níjọ́ ikú wọlé dé ó bá bàbá Ajíbádé takuntakun àní níjọ́ ikú wọ̀ dẹ̀dẹ̀ wá sẹ́ ó bá bàbá Ọlátúndé wọ̀ yá ìjà. bàbá Adébáyọ̀ ò dédé jọ̀wọ́ lẹ̀ fúkú rárá. Àkànkẹ́ Ògbó mo gọ sẹ́yìn kùlé mo sì ń wòran wọn. bàbá Ọmọládé wọlé ó kówó rẹpẹtẹ fúnkú ikú gbọ́nrí. bàbá Olúwafẹ́mi tún wọ̀ dẹ̀dẹ̀ ó kó gbogbo ẹ̀wù níyẹ̀wù ikú òkúkú gbà. ikú lérí sí bàbá Adékúnlé ó ní ṣe bóun lòún pa lára tọ́látọ́lá kí lọ́mọ aráyé lè wí. ikú tún sọ̀rọ̀ ó ní lọ́jọ́ tó ń pajẹ́rò tọ̀rọ̀tọ̀rọ̀ kí lọ́mọ ẹ̀dá ń wò. adániwáyé rákìtìyàn bàbá Adérelé Èdùmàrè làwọn níjà bàbá Olúwaṣeun wẹ̀wà. ọkọ olórogún méjì ó mà ṣe ọkọ olórogún méjì ó dìgbà. ọmọ ìyá olóbì ní bọ̀dé ẹ dákun ẹ bá wa kí gbogbo ẹni tẹ́ ẹ bá níwájú kẹ́ ẹ sì dábọ̀ bá wa kí gbogbo ẹni rere tó bá yín níwájú Elédùà àlókè ẹni rere kúkú níyín láyé bàbá Olúwa bùkún mi ènìyàn àtàtà sí níyín kẹ́ ẹ tó fi dún níyàn sílẹ̀ títí láyé la ó máa ṣe ìrántí olódodo Àjídé bàbá Olúwa tó sìn mí bàbá Olúmúyìwá Adédoyin ọmọ Adékẹ́yè bá wa kí bàbá wa Oyèbánjí tó bí ọlọ́mọ bá wa kí màmá Fábánkẹ́ Yèyé Ọ̀ṣun ọmọ Alápẹ̀ àwa bá wa kí màmá wa Abigail Ògúnlọlá ìyá olóbì olórogún ni wọ́n olórogún tí wọ́n gbámúṣé olórogún tí wọ́n wuyì púpọ̀ lókè èèpẹ̀ ó dá wa lójú wípé wọ́n tún jọ wà pọ̀ lájùlé ọ̀run ìfẹ́ tí wọ́n síra wọn kà mọ̀ láyé kódà ó kò háyà. ojú tí rí ojú ti rí ojú ti rí ẹnu kọrò yìí lọ́jọ́ rírí lọ́jọ́ wà rí ńkọ́. ìyá olóbì ńlá gbẹ́kẹ́ ọmọ ọlọ́jà ọ̀rọ̀ ọmọ awíkísẹ́ ọmọ asọ́ ní ìbọ̀dì asọ́ ní ọ̀kẹ́sẹ́ ọmọ olódó idẹ ọmọ aláròbọ̀ ọmọ onígbàjé ogun jàwọ̀ kó má ṣe pé gbà àròbọ̀ tẹ̀yìn Àgbékẹ́ olóbì ṣebí gún tán gún máa bù wọn lódó idẹ ròtán rò máa bù wọn lórógùn bàbà àìtètè rò náà máa fi tòjérò kọ àbí kílẹ̀ ṣe níbọ̀dì lójú asọ́ ní òkúkú tó. bàbá wa Adédoyin Àjídé ọkọ olórogún méjì bàbá Adémọ́lá ẹ bá wa kí gbogbo ará ọ̀run kèké Samuel Fáyẹyè bàbá Àlàbí bàbá wa Adéòtí bàbá Fọlábí Amos Adédoyin Fáṣàánú bàbá Adémọ́lá Sakaraya Adéòtí bàbá Ìyókù ọmọọba Michael Afọlábí Adéníran bàbá Yínká Adéyẹmí Fáṣàánú bàbá Ọlábọ̀dé Ẹ̀fúnwùmí Ìyàmọ̀nú aya wọn nílùú Òrò Dorcas Adépàmóyè Adéòtí ìyá Fẹ̀yìntọ́lá Titus Adéwárá bàbá Adébáyọ̀ Joseph Afọlábí Adékẹ́yè bàbá Wálé Níbùsà Rachel Mojírọ́lá Àṣàbí Ọládoyin màmá Kúnlé Elizabeth Fẹ̀yìntọ́lá ìyá Àṣọlá ikú wọlé wẹ́rẹ́ ó tún mú Adékúnlé Olúṣọlá òkú ọlọ́mọ kì í sùn bàbá Jíbádé fún gbogbo àgbáyé àwòrán akitiyan lórí ọmọ pátápátá abiyamọ àbójà rà Rebecca wà ìrànlọ́yẹ Àjíkẹ́ àwà màmá Mojírọ́lá ọmọọba Olúfáyọ̀ ò má ṣe ọmọọba Olúfàṣẹ ó dìgbà. bàbá wa Michael Adédoyin àti gbogbo ọmọ eníwẹ̀rẹ̀ tí ń bẹ lájùlé ọ̀run gbogbo aya tí ń bẹ lókè èèfù ọmọ àtọmọọmọ ẹbí ará ọ̀rẹ́ àbúrò àtojúlùmọ̀ pátápátá ń ṣe léde lẹ́yìn ẹ̀yìn ìyá wa Lìdíà Àwúrà Ọlá Ọ̀pálékè màmá Adémọ́lá aya Ésà Ládé ẹ dákun ẹ má bọkàn jẹ́ rárá ẹ má ṣojo kẹsì má ṣojo bàbá wa John Agboola Adéòtí bàbá Túndé ìlédọ̀wọ́ yín Èdùmàrè nígbà yín dá bùkátà Timothy Adébísí ọkọ Alájà bàbá Wálé ní ìlú Ìlọrin Rachel Ẹ̀bùn Àyọ̀ká Ògúndòkun màmá Ìrètí Lydia Fọláṣadé Àyọ̀ká Adédayọ̀ màmá Fọlákẹ́ ìyá wa Rosemary Yéwándé màmá Adérelé ìyá wa Elizabeth Monísọ́lá Adékẹ́yè ìyá wa Lé Níbùsà ìyá wa Cecilia Adéníran ìyá Kúnlé ìyá wa Elizabeth Fẹ̀yìntọ́lá màmá Olúwabùkúnmi Sunday Adéòtí bàbá Yétúndé Timothy Adémọ́lá bàbá Tèmítọ́pẹ́ Ọláyínká Ajíbádé bàbá Ọlájùmọ̀ Joseph Olúwarótìmí bàbá Ọlámídé Ọlátúndé Adédoyin Adékẹ́yè bàbá Adébọ̀wálé Michael Adéọlá bàbá Lékè Samuel Yínká Adéníran bàbá Olúwafúnmibí Adémọ́lá Adédoyin Fáṣàánú bàbá Rónkẹ́ Ọlábọ̀dé Fáṣàánú bàbá Adéṣẹwà
Cecilia Ọlábísí màmá àánú olúwa pọ̀ mi, James Adébáyọ̀ Adékẹ́yè bàbá ìfẹ́ olúwa, Comfort Ọmọládé Awóyalé màmá Fèrèfolú, Alájà Títílayọ̀ màmá Wàsíù, Kẹ́hìndé ọmọ Fáṣàánú màmá Túndé, Comfort Olúwayẹmisí màmá Matthew, Solomon Olúwafẹ́mi bàbá Bọ́lárìnwá, Abíọ́dún Adéníran Vasco da Gama tiwa bàbá Ayọ̀dèjì, James Olúwagbémiga Wálé ọmọ Adékẹ́yè, Richard Adérelé Adékẹ́yè bàbá Àjọkẹ́, Florence Àdùnní Olúwaṣeun màmá Oore Ọ̀fẹ́ Òrìṣà, Peter Adékúnlé Adéníran bàbá Adémídùn, Olúwabùkúnmi Àtìkẹ́ màmá Tolúwaláṣẹ, Olúwatósìn mi Àdùkẹ́ màmá Jọmílójú, Olúwamúyìwá ògbẹ́yìn rárá, gbogbo wọn pátá ni wọ́n ṣe léde lẹ́yìn ẹ̀yìn ọmọ àjọ ìmóyinjẹ. ìdí àwa òwúrọ̀mọ̀ kẹ́ àbíkẹ́ àwa òwò dìgbà ọmọ bàbá nísì ẹ̀ ọ̀wọ́ òdìgbére òmọ̀má Adémọ́lá. ìyá wa Rebecca Ìrànlóye Àjíkẹ́ màmá Mojírọ́lá ẹ̀kú iwájú dákun dìde lẹ́kùn kó tẹ́wọ́ gbọmọ eléṣì ẹ̀ ọ̀wọ́ ọlọ́wọ́ ọ̀tún rẹ olùbádámọ̀ràn rẹ ẹnì kejì rẹ ìdí àbúrọ̀mọ̀kẹ́ Àjíkẹ́ màmá Adémọ́lá ń bọ̀ lọ́nà dáadáa láyé Adédoyin fi lé sí àlàáfíà ńlá wá kúkú wà lókè èèpẹ̀ tẹ́ ẹ bá ti fojú kanra tẹ́ ẹ bá wa kí gbogbo ẹni tẹ́ ẹ bá níwájú. ìyá wa Rebecca Ìrànlóye Àjíkẹ́ abiyamọ rere láyé ní ọkọ òtòròdé ọ̀run abiyamọ abọ̀dára àfojoojúmọ́ ayé tọ́jú ọmọ ọlọ́mọ bíi tiẹ̀ a sì fi gbogbo ògbà kọ́ni lọ́gbọ́n lókè èèpẹ̀ àtọmọ tó bí àtèyí tó bí lókun tún ṣe ìyá fún obìnrin káàrà bíi mẹ́rìnlélógún obìnrin káàrà bíi mẹ́tàdínlọ́gbọ̀n. Rebecca Ìrànlóye màmá Mojírọ́lá abiyamọ kìkì ìfẹ́ abiyamọ kìkì ayọ̀ abiyamọ kìkì àpọ́nlé òun àyẹ́sí abiyamọ kìkì ọ̀yàyà abiyamọ kìkì àmúmọ́ra abiyamọ kìkì sùúrù akúnilówó nígbà ìgbà olójú àánú màmá Fọláṣadé afọ̀yàyà lójú tẹlẹ́gàn dákúndábọ̀ báwa kí gbogbo ọmọ ọba Olúfayọ̀ láàfin òró tó ti rí kọjá. báwa kí bàbá wa Pétù àgbà Adéòtí Pópólọlá Adébóyè bàbá Tẹjúmọ́lá, ẹ bá wa kí bàbá wa Ọládìméjì Ọ̀yáwọyè bàbá tó bí bàbá alágọ̀ ọwọ́, báwa kí bàbá tó bí ọlọ́mọ Matthew Alábí bàbá Ìrànlóye, Stephen Adédoyin bàbá Aláníyì, Joseph Láyé Awódòkun bàbá Olú, Abíkóyè Adéfilá Alọ́bàmájà bàbá Akin, Jacob Ọláoyè bàbá Ìbejì, Amos Fọlárànmí Awólọ́rùn bí òkòtó bàbá Adéọlá ńkọ́, Agùntàṣọ́lò ọkùnrin àrà, James Afọlábí bàbá Ìbẹ́ta, Gabriel Afọláyan Adébóyè bàbá Aláyẹmí, Michael Agboola Adébóyè bàbá Ìbíkúnlé ńkọ́, Theophilus Ọdẹ́wálé bàbá Mọ́rọ́lákẹ́, Ọ̀nà Adépọ̀ Fọlọ́runṣọ́ bàbá Oníbúrẹ́dì bàbá Ìyábọ̀, Oyèyípọ̀ Agboola bàbá Túndé Kàdúná, Amos Ọ̀dẹ́yọlá Adéwọyè bàbá Ọláìtàn, Johnson Àránsíọlá Adélékè bàbá Níkè, James Ajíbóyè Adéfilá bàbá Adífálá, Samuel Adéwuyì Adéfilá bàbá Aláyẹmí, Adéwuyì Adébóyè bàbá Ọmọlára, Matthew Ọládìpọ̀ bàbá Joseph, David Adéyẹmí Adélékè ọkọ̀ Mọ́ṣọ́lápẹ́ bàbá Abíọ́dún, Jimoh Adéyípọ̀ Ọláwọlé bàbá Sèkúfàtì. ìgbìyànjú lórí ọmọ láyé ní kágbára Olúwa àhóróyìn bọ́lọ́run bá fẹ́ àhóróyìn fọmọ onílé àhóróyìn fọmọ àlejò àhóróyìn fún gbogbo àgbáyé àhóróyìn àfitìyàn lórí ọmọ pátápátá abiyamọ àbọ̀jà rà. ìyá wa Ìrànlóye Àjíkẹ́ ẹ bá wa kí gbogbo ọmọ Adébáyọ̀ tí ń bẹ lájùlé ọ̀run, Ìbíwọyè Adébáyọ̀ bàbá Fẹ̀yìntọ́lá, Thomas Ọ̀tọ́lá Adébáyọ̀ bàbá Sẹ́ràfù bàbá Lábánjí, Job Afọlábí Adébáyọ̀ bàbá Ìbíkúnlé, Benjamin Atọ́lágbé Adébáyọ̀ bàbá Káyọ̀dé, Joshua Abíkóyè Adébáyọ̀ bàbá Abíọ́dún, Raphael Adébáyọ̀ bàbá Ọrẹ, ẹ kí bàbá wa Àlò Peter Ọládìpọ̀ Adébáyọ̀ bàbá Ọmọnìyí, Àmọ́níyì Adébọ́lá Adébáyọ̀ oyè akọ bàbá Bọ́láńlé, Olóyè Pétù Àyànkọ́ná, Joseph Ọlábánjí Adébáyọ̀ bàbá Bọ́sẹ̀dé. Màmá Mojírọ́lá ọmọọba Olúfayọ̀ ò má ṣe ọmọọba Olúfàdé ó dìgbà. ìyá wa Ìrànlóye Àjíkẹ́ gbogbo ọmọ títí lóye ńkọ́ níwájú Elédùmarè ọba, bàbá wa Simeon Abíkóyè bàbá Tẹjúmọ́lá, Titus Ọ̀yátóyè bàbá Olúṣọlá, Emmanuel Adéyípọ̀ bàbá Ìbídùnní, Matthew Ọlábánjí bàbá Ẹ̀bùn, James Tinúoyè bàbá Fọláṣadé, Gabriel Agboola bàbá Bọ́láńlé, bàbá wa Tóyè bí bàbá Àbáyọ̀mí, ẹ bá wa kí Oníbíyọ̀ Adébóyè màmá Òrò, Kúrà Ọlá Adébóyè aya wọn lókè ọlà ìyá Fàtáì, ìyá wa Àjíkẹ́ ọmọ Aróńdé ẹ
bá wa kí gbogbo ọmọ olóòdẹ pátápátá Gideon Málọmọ Ògúndípẹ̀ Amúlétọ́lá Alágbàlá Ògún bàbá ẹ̀bùn olóòdẹ Ìjẹta Ògúntóyè Arílékọ́dẹ sí bàbá Adéòtí Pétu Ìjẹta Oyinlóye Kọ́láwọlé bàbá Alábànjí olóòdẹ àná Gabriel Àyẹ̀dá Afọlábí bàbá Alání àti bàbá wa John Ọdẹwálé Ayégbáyọ̀ bàbá Délé fún gbogbo àgbáyé àwòrán akitiyan lórí ọmọ pátápátá abiyamọ àbọjá ara. ìyá wa Rebecca Ìrànlóye Àjíkẹ́ àti gbogbo ọmọọba Olúfayọ̀ lájùlé ọ̀run ẹ bá wa kí gbogbo aya Olúfadé níwájú àdániwáyé ẹ kí Felicia Oyèládùn Ìyáfọlọ́ràn ní ọmọ ọ̀rọ̀ lọ́ba Fáyọ̀yè Mọ́rẹ́nikẹ́ Adébóyè ẹ̀sọ́ Ìkòyí ọmọ Agbọ̀nrín Rebecca Adébóyè Àbẹ̀gbé Adébóyè ìyá Àtúnjí màmá onírú ọmọ asọ́ ní ibò Victoria Múradékẹ́ ìyá Káyọ̀dé èjì òkàn ní onídà oyè Dorcas Oyinlọlá Awódòkun màmá Olú ọmọ òkè lábọ́bárè nìkọ̀túnlé Deborah Adéyọyìn Adéwọyè màmá Aláìtàn Àbíkẹ́ Èsì ọmọ Esa Ládé Rachel Ọláyọ̀pọ̀ Ọláoyè ìyá ìbejì ọmọ Eléṣẹ́ Ọ̀wọ̀ Rachel Fọlákẹ́ Ọyáwọyè aya bàbá alágbó ọwọ́ Felicia Tinúadé Oyèníyì màmá Ìbẹta ọmọ Fọláyan ọmọ Ajálẹ̀kẹ̀ yọ àti Florence Fọláṣadé Àgbọ̀nrẹ́ aya Málọmọ ọmọ Àjọyìn Móyìnjẹ. abiyamọ 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 àbọ̀já ara abiyamọ bọ́jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ojú ti rí ojú ti rí ojú ti rí ẹnu kọ̀ròyìn Rebecca wà Ìrànlóye Àjíkẹ́ àwa màmá Mojírọ́lá ọmọọba Olúfayọ̀ ò má ṣe ọmọọba Olúfadé ó dìgbà. gbogbo yín pátá lọmọọba Olúfayọ̀ láàfin òru ọmọọba Olúfadé ọmọ àgbà táwọn ọmọ tá lókè ẹ̀ka ọmọ Ọ̀yọ́ lówó alówó lòdù bí ìlérè alọbàárẹ lágbo ọmọ arọtì èkó wẹsẹ láàfin ọba ọmọ amóròrò bí ìgbà èkó ẹ̀yin lọmọ àkàntì òkú àníkà ìkókè ríru yìí bàbàtà ló lè gbẹbọra lé ẹni ruru ọmọ adánláwọ̀ ọmọ akólè lọlá ará ìyókù bájẹkẹ kólè lọ yìí lọ́wọ́ kí wọn ó lè dánláwọ̀ bí ẹ̀yin ṣebí tó ń sọ ẹ̀ka òṣè múrin sí nílé bàbá wa Olúfadé òró nìyí arọ lókè àdìgbàmú ewúrẹ́ òróúnjẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn òróúnjẹ lẹ́sẹ̀ yàrá adìrẹ òkòkò ti kó mi ìdè ojoojúmọ́ ni wọ́n ń jẹ ní kókó ọlọ́fìá ẹ̀yin lọ́mọ kátìlẹ̀ lọ́lẹ̀ délé kátòkè náà dé sàlẹ̀ káti ká ìjáyà kátìlẹ̀ alẹ́sìn lọ́yẹ́ délé olóòdẹ àràlà lòkù àràlà nìsàlẹ̀ àràlà lò kókó ojú ọjà tó fi dá àfin bàbá wa Olúfadé alẹ́ tẹ́ńtẹ́ ni bàbá tó fi gbogbo yín lórí iyebíye ẹ̀lú ló láláró ìjòkùn ló lélẹ́lẹ́ ọmọ òun lóhùn ìjòkùn ló lélẹ́ ilé aláró laṣọ lọ àbí ṣòkòtò lóṣù mẹ́fà nílé aláró ègùdọ̀ rẹ̀ sọ ni bẹ́ẹ̀ ni ṣòkòtò bàbá yé ègùdọ̀ sọnù. abiyamọ 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 àbọ̀já ara abiyamọ bọ́jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ojú ti rí ojú ti rí. ìyá wa Lídíà Mọ́rọ́mọkẹ́ Àbíkẹ́ ìyá Adémọ́lá ọlọ́kọ̀ ẹ̀wà aya Adédoyin onítòwò àtàtà Àbíkẹ́ aya Adékẹ́yẹ ìyá tiwa ò gbàgbàkúgbà bẹ́ẹ̀ lọ́mọ gbọdọ̀ jáfáfá arìnmárìndọ̀tí Mọ́rọ́mọkẹ́ ọmọ Eléṣẹ́ Ọ̀wọ̀ ajíṣefínnífí aya ọba afèrèdánilọ́rùn bí ìyàwó ọ̀sẹ̀ abiyamọ àtàtà tó wuyì láwùjọ máa dárí wọn ènìyàn pàtàkì gbajúmọ̀ tó yáàyè púpọ̀ tó bá ti délé kó o bá wa kílé aya Adédoyin dákun tó o bá dọ́nà kó o béèrè àtètè délé iṣẹ́ àwa làkọ́jẹ́ tó o bá wa kí bàbá tó bí ọlọ́mọ bàbá wa Kókó Ọlá Àjídé alọ́jà lọ́bẹ̀ amójú olójú wo ni ọmọ Eléṣẹ́ Ọ̀wọ̀ wọlé di òpàpọ̀ páńkọ́jù ọmọ àgbélẹ̀ di ọ̀run lá bàbá kìnílé ó tún kí lóko kó dádé orí mẹ́mú ọmọ gbòdì ní mòrò sàn kó o bá wa kí mọ̀mọ́ rẹ̀ àtàtà tó wọ̀ ọ́ dàgbà adérẹ̀ oyè ọmọ Awóbímpé ọmọ àrógun lédìdí Ìjẹ̀ra ọmọ àrógun lédìdí Àgbẹ̀ ọmọ elédìdí Ògbómọkin àkúdàgbànú ọmọ èmèrè ìwọ èmèrè mẹ́mèrè kèjẹ́ ká mọ kú ọ̀run tòótọ́ ọmọ ṣẹṣẹ ikú ẹlẹ́wẹ̀lẹ́ ṣebí gbọ̀n là kú ojú onídàájọ́ kú gbọ́rọ̀. ìdí àwa Mọ́rọ́mọkẹ́ Àbíkẹ́ àwa òwò dìgbà ọmọ bàbá Lísìyẹ Ọ̀wọ̀ ó di gbére ò màmá Adémọ́lá. ìyá wa Lídíà Mọ́rọ́mọkẹ́ báwa káwọn ẹ̀gbọ́n rẹ̀ Adéòtí Ọ̀yáwọyè bàbá Olúwatóyìn ni ọ̀tọ̀ lórí ìfọlọ́runṣọ́ ìyá Ọlátẹ́jú olóògbé Eníbíyọ̀ ìyá Ọláìtàn àti gbogbo ẹni tí kíkí wa bá tọ́ sí. ìyá wa Lídíà Mọ́rọ́mọkẹ́ Àbíkẹ́ ìwọ ti fi kú ṣàgbà àwọn ẹ̀gbọ́n rẹ tí ń bẹ láyé ìyá wa Abigail Ajíbíkẹ́ ìyá Níkẹ́ ṣe lédè lẹ́yìn rẹ aya ọba ti jẹ okú ìrọ́jú
aya Timothy Àyìnlá Fọlọ́runṣọ́ aya Olúfẹ́ Ọ̀ní Adádé owó rẹ̀ mọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ òòyì. Ìgbà ńlá lẹ fi ń buwọ́kọ ní ẹ̀bá mú bá buwọ́kọ mí aya Onífẹ̀ẹ́ Òtólú. Ìyá wa Mọ́rọ́láyọ̀ ìyá Àtẹ̀júmọ́lá ṣe léde lẹ́yìn rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àtàtà ló dára lẹ́nìí. Ìyá wa Àbíkẹ́ ọmọ ẹlẹ́sìn ẹ̀ ọ̀wọ́ gbogbo àbúrò rẹ̀ ń ṣe léde lẹ́yìn rẹ̀. Timothy Adémọ́lá Adékanyè bàbá ìbejì Michael Adétúnjí Adékanyè bàbá Adérìnsọ́lá Maria Fọláṣadé Adélékè màmá Olúwafẹ́mi Joseph Adédoyin Ọlátẹ́jú Adékanyè bàbá Bùsáyọ̀ Adéníkẹ́ Tọ́mọrí ìyá Olúwagbémiga Emmanuel Adébọ̀wálé Oyèdùn bàbá Ṣemílóore Ọmọládé Olúwakẹ́mi Anímàṣàrún màmá Fátímà. Ọmọ bàbá ní sí ẹ ọwọ́ ó di gbére ò màmá Adémọ́lá. Kòkòrò kòkòrò jẹ́ ká gbádùn òbí tó kó kákáká ikú ò jẹ́ ká gbádùn abiyamọ abọ̀jára. Ẹnìkan bẹ lájùlé ọ̀run tí kò ṣe gbàgbé rárá ẹnìkan bẹ lájùlé ọ̀run tí kò ṣe gbàgbé. Rachel Mojúrọ́lá Àṣàbí màmá Ọlákúnlé aya Ọlánìyí Ọlátúndé aya Ọládòyìn aya wọn nílùú Àgbámú onínú funfun bíi igbá ẹmu ènìyàn àtàtà tó yáyì láwùjọ ìdárayé Mojúrọ́lá ọmọ àjọyìn mọ́yìndẹ Àṣàbí oníwà tútù bí àdàbà Àṣàbí oníwà àkà ìjíkọ́ Ọlákúnlé Ọláyínká Adéọlá Ọlájùmọ̀kẹ́ àtọlánìyí kékeré pẹ̀lú gbogbo ọmọ Ọládòyìn wọ́n ń ṣe léde lẹ́yìn rẹ̀ abiyamọ rere abọ̀dá gbọ́ọ̀rọ̀. Ìyá wa Lídíà Fọláṣadé Àjọ̀ká Adédayọ̀ aya wọn Lágbọ̀dà màmá Afọlákẹ́ àti ìyá wa Comfort Ọmọládé Àríkẹ́ aya Owóyalé aya Ọlọ́ta ló láwo Ògìrímù lọ́jẹ̀ màmá Fèyìnfolú. Ilédilé yín ẹrù yìí sì dẹrù àgbà kò ní wọ̀ yín lọ́rùn. Ìdílé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn olórogún méjì sopọ̀ láyé pẹ̀lú ìfẹ́ ìṣẹ̀dá. Ilé Adékẹ́yè Oníwẹ̀rẹ̀ Tàwa ilé ọba Olúfayọ̀ Olúfadí àti ilé Alọ́jà lọ́bẹ̀ lẹ́sìn ẹ̀ ọ̀wọ́ kan ògùdọ̀ túká o lókè èèpẹ̀. Gbogbo ọmọ Adékẹ́yè pátápátá nílé lóko àti lẹ́yìn odi oore ló pé láyé ìka òṣùwọ̀n ní dúníyàn. Àwọn òbí yín ṣoore fọ́mọ aráyé gbogbo. Ẹ wo oore tí wọ́n ṣe fáwùsá àwùsá sànjọ́ níjọ́ tẹ́ ẹ bá dé Sókótó oore tó ṣe fún Fúlàní òkúkú gbé níjọ́ tẹ́ ẹ bá dé Yólà ẹ ó jì níjọ́ tẹ́ ẹ bá dé Mẹ̀dúgùrí lẹ́ ó mọ̀ kó oore tó ṣe fún Bòròró òkúkú gbé nítorí ẹ ó jẹ túwó lókè èèpẹ̀. Àní wọ́n tún bá yípo ṣọ̀rẹ́ la ṣe mọ̀ wípé yánmírí fún wọn lénìyàn. Ọmọ àgà tún mọ́re púpọ̀ ó jàre ọ̀rẹ́ mi nítorí ọjọ́ tẹ́ ẹ bá dé Benue wọ́n á yẹ ẹ̀yìn sí tẹ̀rín tọ̀yàyà. Ìdí àwa òwúrọ̀ wọn kẹ́ Àbíkẹ́ àwa òwò ti gbà. Ọmọ bàbá ní sí ẹ ọwọ́ ó di gbére ò màmá Adémọ́lá. Ẹ̀yin ìyá wa olórogún méjì abiyamọ tó ṣáájú abiyamọ òrìṣà jẹ́ ń pẹ́ méjì obìnrin òdenu ni mo gbọ́ rí. Ọmọ aráyé sọ pé ilé olórogún ilé ogun ilé olórogún àrà ọ̀tọ̀ ń lè yí sẹ́ wọn ò torí orogún kan pèsè ogun àní wọn ò torí orogún kan pèsè ìjà. Abiyamọ tó yáyì tó dágájá láwùjọ máa dárí wọn olùrànlọ́wọ́ bí ìyàwó àtàtà sọ̀wọ́n gógó àbúdára aya Adédoyin Adékẹ́yè àkàndá ìràwọ̀ láàrin ẹgbẹ́ ẹ̀ lókè àbíjọ àdàbà tí ń jẹ láwùjọ àsáníyìn ẹ̀tún fi gbogbo ara dára bí ègbin ìtànà tí ń tàn láàrin òkun ẹwà ńlá tí ń gbé gbogbo ẹwà mí kàlò ìyá Mojúrọ́lá àjíṣebí ní gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ọmọ ọba Olúfadí. Ohun rere tó ń gbáyé ṣe pátá lẹ báwọn ṣe ọ̀nà àtàtà tọ́mọ ènìyàn ń tọ̀ lókè èèpẹ̀ lẹ́sìn ìlúkútọ̀ ọmọ gbogbo tó jẹ́ tẹ̀bí tará gbélé olórogún lóní jantirẹrẹ olóǹkà lọmọ ìbátan tó kọ́gbọ́n òun ìmọ̀ nílé olórogún méjì. Ẹmu dáradára níyín nínú àhá ọ̀gọ̀rọ̀ àtàtà tún níyín nínú àwọn akèrè bẹ́ẹ̀ lòṣùpá Wùmí dògbò ẹni tí ń ṣiṣẹ́ Wùmí jọlẹ lọ oníṣòwò àtàtà ò ṣe é fọwọ́rọ́ oníṣòwò àtàtà tilé toko súnmọ́ ni là ń mọ̀ṣẹ́ ẹni ìwà àtàtà àwọn olórogún méjì yìí kà mọ̀. Tẹ́ ẹ bá délé kùsù Èkó kẹ́ ẹ bèrè oró olórogún nídòsùnmọ́ àwa kẹ́ ẹ bèrè nípa olórogún méjì àrà ẹnu á sì ti kọ̀ròyìn. Bí a bá ìdorógbó títí orógbó agbónisáyé bí a bá pẹ́ lókè èèpẹ̀ ìrírí ìdúníyàn á pọ̀ ẹ̀yin nìyá onínúure á bọ̀ yàyà dójú tẹ́lẹ̀.
ẹlẹ́gàn aya Adédoyin àfijù obìnrin tí mórí ọkọ wú àwọn ìyá àtàtà tí mú ní gbàgbé ìyá abiyamọ tòótọ́ tí mú ní gbàgbé ìyá ọ̀kín lọ lọ́jà ẹyẹ egungun tí ó ṣe bí eyín sọ wọ́n láwùjọ ara ẹyẹ bí lèkélèké sọ wọ́n láwùjọ ẹyẹ igi méjì òbí òsínigbó ènìyàn bíi ti ní sọ wọ́n láwùjọ àwọn ènìyàn aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹ̀yin níyàwó àtàtà tó gbọ́kọ dópin ìrìn àjò ọgbọ́n tẹ́ ẹ kọ́ lára ara iwájú lẹ fi gbélé ayé ró ìmọ̀ tẹ́ ẹ gbà lọ́dọ̀ àwọn àgbà lẹ fi tọ́ wa lókè èèpẹ̀ adúpẹ́ tẹ́ ẹ pẹ́ nínú ọjà tẹ́ ẹ jẹ́ kó rí tiwa ó wọ́ ọ̀run dẹ̀dẹ̀ fábíyamọ àbọ̀já rẹ̀. Abiyamọ àbọ̀já rẹ̀ Rèbékà wà lọ́lọ́yè Àjíkẹ́ àwa màmá Mojírọ́lá ọmọọba Olúfáyọ̀ ò má ṣe ọmọọba Olúfàdé ó dìgbà ìdí àwa Ògúnrọ́mọkẹ́ Àbíkẹ́ àwa ó dìgbà. olórogún méjì ìyá Mojírọ́lá olórogún méjì ìyá Adémọ́lá ẹ̀yin láyà ajó ìmọ̀yìndẹ ẹ ṣèkú yí ẹ mú sẹ́ni lápá èkúlẹ̀ ṣe lóru ẹ kì í ṣe égún ẹ̀wọ́ ọdún lejò ń jẹ̀kún létí alágàdá aya títẹ̀bí onímọ̀lẹ̀ lápá ìlú bẹ́ẹ̀ bá ṣèkú àpà lọ́dún kẹ́ẹ̀wúre wá olúmọ̀mí aya àjíyìn ejò bẹ́ẹ̀ bá tún tẹ́ ọlẹ̀ adìrẹ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọlẹ̀ adì pàtàkì ìrẹ́ àbòrò sòkún là ń wá àwòwé pé ẹ̀yin láyà gbígbámọ̀dé dáa àìgbámọ̀dé bàjẹ́ àròní bọ́bá ti róni òkú àgbámú ni wọ́n ń sin lóde àgbámú omido ni wọ́n ń gbé omido òkú àkálọ́mọ̀sà ni wọ́n ń rù lárùsọ̀nà ẹ̀yin àpà bẹ́ẹ̀ kú arùn yìí lọ́ra ìgbà níṣẹ́lẹ̀ ẹ̀yin àṣọ òrìrì lọ́jẹ̀ ẹ̀yin àpà òrìrì tẹ́rẹ́ lébẹ̀ gbà pẹ̀ mọ́ etí alágàdá làbúlẹ̀ bọ wọ́n bí yín nídìílé ìyá wọ́n bí yín nílé bàbá wọ́n fẹ́ yín láyé alábèrè òṣùṣù èrè lápá ẹ̀yin ayé níwẹ̀rẹ̀ ayé adékẹ́yẹ là ń perí sẹ́ ṣebí kárí ni lókèrè káṣà pọ́nlé ẹni oyó ni ojú oúnjẹ lọ ojú la rí là ń sòdodo bẹ́ẹ̀ lásẹ̀ ìdè ni ò wọ́pọ̀ ṣàṣà ènìyàn o Àjíkẹ́ àtàbíkẹ́ ṣàṣà ènìyàn nífẹ̀ẹ́ ní lẹ́yìn ìbá òsì nílé ẹrú tọmọ nífẹ̀ẹ́ ní lójú ẹni ẹ̀yìn lèmi kó o sojú mi dèmí tá a bá ti kú tán ọmọ ẹni ní sojú ẹni. olórogún méjì àwọ̀ àjídẹ́ tó yín wò lẹ̀ báwo díngí mọ́ ọjọ́ abákú là ń jèrè èrè òṣùwọ̀n láàyè àtòkú àtàyè olórogún méjì ló sunwọ̀n tó jèrè lọ àti tẹ̀bí aya ẹni mọ́lẹ̀ lápá ìyẹ́ la ó máa wò lẹ́yìn yẹyẹ Rèbékà ìrànlóye Àjíkẹ́ màmá Mojírọ́lá ọmọọba Olúfayọ̀ láàfin Òwò ọmọ Olúfadé ìdí àmúrọ́mọkẹ́ Àbíkẹ́ ọmọ alọ́jà lọ́bẹ ọmọ bàbá lẹ́sì ẹ̀ ọ̀wọ́ ìyá Adémọ́lá. àṣẹyẹ tó mẹ̀tọ́ ìmùlẹ̀ bí ẹyẹlẹ ò sí mọ́ láyé a ò lẹ́yẹ ẹ rí mọ́ ó di gbére a ò lẹ́yẹ ẹ rí mọ́ ó dárìnà kò a ò lẹ́yẹ ẹ rí mọ́ ó dòkò alájí ìyá la ó máa wò lẹ́yìn yẹyẹ a ò lẹ́yẹ ẹ rí mọ́ ìyá la ó máa wò lẹ́yìn yẹyẹ. Bọ́lọ́run bá fẹ́ àhóró yìí fọmọ onílé àhóró yìí fọmọ àlejò àhóró yìí fún gbogbo àgbáyé àhóró yìí akitiyan lórí ọmọ pátápátá abiyamọ àbọ̀já rẹ̀. Adániwáyé adúpẹ́dúpẹ́ Èdùmàrè ẹ ṣeun tẹ́ ẹ ṣàánú àwa adájọ́ lé yín lọ́wọ́ ọjọ́ ti pé adágbà lé yín lọ́wọ́ ìgbọ̀rún sípò aṣọ gbogbo bó ti yẹ kó rí Èdùmàrè ẹ wá gbọ́pẹ́ tiwa pẹ̀lú àrà tó sìmí títí ńláwo sìmí títí sìmí jìnnà láwo sìmí jìnnà tá a bá sinmi títí ìdàbí kámọ́lé ẹni gbogbo ẹni tó bá wà wálé ẹ ṣeun adúpẹ́ gbogbo ẹni tá a fìwé pè ẹ má ṣeun ẹni gbogbo ẹni tó gbọ́ tó wá ẹ sì kó àsìpadà gbégbé yìí gbé sóko ìwájẹ a ó kéré oko délé ikú ó sì nípa wá lọ́mọdé a ò ní rí wàhálà ire lójú owó rí ire lẹ́ ò sì máa rí lọ́jọ́ gbogbo ayọ̀ tẹ́ fi lé sí lẹ́ ò sì kọ́ dẹ̀dẹ̀ adániwáyé ò sí ní kàtúrì gbogbo wa láyé ẹ kú àpọ́nlé àwọn olórogún méjì ta wá ẹ ṣeun ẹ sì tún kú àdúrótì gbogbo ọmọ ìlú dòró gbogbo ẹbí Adékẹ́yẹ ìdílé toko gbogbo ọmọ ọba Olúfayọ̀ láàfin Òrò àtẹ̀yìn ọmọ alọ́jà lọ́bẹ̀ lẹ́sì ẹ̀ ọ̀wọ́ a kú ìrọ́jú àsìkò àsẹ̀yìn ikọ́ kì í kọ́ mejò lẹ́sẹ̀ kan mewu ló léwu Èdùmàrè akọ̀nà gbogbo wa mọ́ a ó sì gúnlẹ̀ láyọ̀ dandan ọmọ bàbá
rí sí ẹ ọ̀wọ́ onígbèrè Màmá Àrímọ́lá. Bàbá wa Michael Adédoyin, ìyá wa Rebecca Àjíkẹ́ àti ìyá wa Lìjẹ́ Àmúrọ́mọkẹ́ pẹ̀lú gbogbo ẹ̀yin abiyamọ rere lájùlé ọ̀run. Elédùà á bá wa pa gbogbo àṣìṣe yín rẹ́. Àmì gbogbo yín pátá lẹ́ ó sì rójú rere bàbá lókè. Gbogbo yín làwa ń ṣe ìrántí, bẹ́ẹ̀ láyọ̀ àwa ń kún lókè èèkàn nítorí iṣẹ́ rere tẹ́ gbélé ayé ṣe. Àmì ọ̀nà àtàtà tẹ́ fi kọ́ wa kẹ́ ẹ tó fi dúníyàn sílẹ̀. Ìbùkún Elédùà ń bẹ fún wa nígbà gbogbo. Àánú adániwáyé òsì dínkù. Olúwa ọba ti ń bẹ fún wa lọ́jọ́ gbogbo. À ń bí sí bẹ́ẹ̀ la sì ń rẹ̀ sí lókè èèpẹ̀. Àwa lọ lóní jantirẹrẹ bẹ́ẹ̀ àkàǹkà tán ni wá pẹ̀lú ìfẹ́ Èdùmàrè. Olúwa ti fẹ́ kórí náà ló kúkú rí. Ìdáwọ́lé wa ń rí dùnú Èdùmàrè. Àwa ò ní kánjú wá bá yín lájùlé ọ̀run. Ikú òsì níyàwó pa wá ní rèwerèwe. Àìsàn nígbé wa dè sí dẹ̀dẹ̀. Ṣebí ire Olúwa làwa ń fojoojúmọ́ ayé wá. Ìdùnnú Èdùmàrè la sì ń tọrọ lókè èèpẹ̀. Bàbá mímọ́ fojoojúmọ́ ayé kẹwàkẹwà. Èdùmàrè ń fayọ̀ ohun àánú kẹwà lọ́rùn. Ìgbéga àtìtẹ̀síwájú Elédùà òsì ló ń kà. Gbogbo wa pátá la ó dàgbàdògbò ká tó fi dúníyàn sílẹ̀. Bẹ́ẹ̀ la ò ní róhun gbé sọnù láyé bí ò ṣe bí ọmọ. Àwa ò sì ní báwọn náà jà kò bó wálé. Ohun gbogbo níre níre lọ́jọ́ gbogbo. Àmì a sì tún gbé tó àdúrà mi. Ó tún dìgbà kan náà o. Abiyamọ gbogbo abọ̀jára. Abiyamọ, 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 abiyamọ abọ̀jára. Abiyamọ bọ́jà gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ojú ti rí ojú ti rí, ojú ti rí ẹnu kọ̀ròyìn. Lọ́jọ́ rírí lọ́jọ́ wà rí ńkọ́. Bí wọ́n bá ń béèrè wípé ta ló sorí kì í ewì sínú àwo nítorí bàbá wa olóògbé Michael Adédoyin Adékẹ́yè àtàwọn aya rẹ̀ olórogún méjì kẹ́ ẹ sọ pé mi ni. Èmi lawé lọ́rùn bí òkòtó Àkànkẹ́ aya Kọ́láwọlé agùntàṣọ́lù Àyìndá Olúfidémiládé. Èmi lọmọọba Olúfayọ̀ láàfin Òró, ọmọọba Olúfadí ọmọ àgbà báwọn mú ká lókè ẹ̀sà. Ayé lọgbọ́n ni mí ara ìfẹ́ ẹ̀yẹ wọ́n ní ká arájọ lọ́ba ayọ̀tọ̀ wọ́n ní ká arájọ lọ́ba àfòfíjó. Èmi lọmọ ọ̀rọ̀ lọ́ba àjíbówó ọmọ àṣìgbà owó yìí ni. Yàwé kódówó owó ewédú ń bẹ lọ́ba àwọn ọ̀sùn kẹ̀kẹ́ ń bẹ lọ́ba àwọn. Bá a bá ṣiṣẹ́ á lọ́rọ̀ lọ́ba, bá ò ṣiṣẹ́ rárá á lọ́rọ̀ lọ́ba. À á ṣiṣẹ́ kọ̀rọ̀ àìlèdà nímọ̀ ọmọ ayílérí owó girigiri. Bàbá tí a èsì láyé mọ́ ará ìlú èrówó ná. Bàbá tí a ní kówó ọjọ́ gbogbo kò ní. Èmi lọmọ kan gidi ìrẹsàlẹ̀, ìyàwó kan gidi òdìyálé. Ìkòyí ẹ̀ṣọ́ ni mọ̀mọ́ mi. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀n yìí, ọmọ agbọ̀n tí ò rí kúsá, alérúkú okun ọba. Bàbá tí a ló jagun alára ló má lára lẹ́rú. Bàbá tí a ló jagun ajérò tó má jérò níwọ̀fà. Ẹ̀rí ọmọ alérí ikú okun ọba. Abiyamọ ẹkù ẹ̀gbin ọmọ, ìgbìyànjú lórí ọmọ láyé mi. Lágbára Olúwa àhóròyìn, bọ́lọ́run bá fẹ́ àhóròyìn. Fọmọ onílé àhóròyìn, fọmọ àlejò àhóròyìn. Fún gbogbo àgbáyé àhóròyìn. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mímọ́ ọba Kọ́láwọlé tí Kọ́láwọlé ẹni lójú àrùn ni pé Èdùmàrè tó fi lé gbogbo wa kọ́rọ̀ sí láìrò tẹ́lẹ̀. Bàbá mímọ́ tí kì í yípo padà gbóhùn gbogbo ti wò kórí. Ẹ ṣeun bàbá àti fi gbogbo ògbà dábìrà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò mi nílé Oníwẹ̀rẹ̀ lọ́dẹ̀dẹ̀ Adékẹ́yè, nígboro Olúdòrò, nílé Alọ́jà lọ́bẹ̀ lẹ́sẹ̀ ọ̀ àti nílé ọba Olúfayọ̀ Olúfadé. Èdùmàrè kò ní dá yín dábò kátà. Tí ò bá sí iṣu kí la fẹ́ pè níyàn, bí ò sí yangan kí la fẹ́ pè lẹ́kọ̀ọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn àtàtà tá a jọ ṣiṣẹ́ yìí tó fi di àgbélégbọ́ àti àgbéléwò. Ọpẹ́ mi pàtàkì lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n mi àti àwọn bàbá mi pẹ̀lú àwọn ìyá mi wọ̀nyí. Ìyá wa àgbà ọmọ ọbabìnrin Ọ̀nàọlápọ̀ Mọ́rọ́mọkẹ́ ìyá oyè. Ẹ ṣé mo dúpẹ́. Ọmọọba Tẹjúmọ́lá Adébóyè bàbá Ọlárìnwájú. Ọmọọba Sunday Lálọ́mọ́ bàbá Ẹ̀mẹ́ọlá. Ọmọọba Gabriel Olúṣọlá Abíkòyè bàbá Ọlálẹ́kan. Ọmọọba Káyọ̀dé Oyèníyì bàbá Ọlájùmọ̀kẹ́. Ọmọọba John Olúkáyọ̀dé Adéwọyè bàbá Adámilọ́lá. Àǹtí mi àgbà Ẹ̀bùn Ògúndòkun màmá Ìrètí Olúwa. Àǹtí mi ọmọbabìnrin Mùdíà Abọ́sẹ̀dé ọmọ Ọládípọ̀ aya Àyànṣọlá Àyàndòkun màmá Ṣọlá. Ọmọbabìnrin Mùdíà Ìyábọ̀dé aya Fọláyan màmá Túndé. Àǹtí mi Ọmọládé aya Oyàlé ìyá Fòlú. Ìyàwó mi àtàtà ayaba Olúfadé Fọláṣadé Oyèníyì màmá Ọlájùmọ̀kẹ́.
amójú ẹ̀rọ mi tó sọ iṣẹ́ yìí di àgbélégbọ́ Fred Abiodun ọmọ Ògúndípẹ̀ ọkọ Olúbùnmi Òdòdó bàbá Dámilọ́lá ọ̀gbẹ́ni Wells Akínbáre Ẹ̀nọ́là lámójú ẹ̀rọ tó sọ iṣẹ́ yìí di àgbéléwò mo dúpẹ́ o Yorùbá bọ̀ wọ́n ní gèlè òdò bíi kámọ̀wé òdò bíi Fóyẹnì mo dúpẹ́ o lọ́wọ́ Fúnmiládé Ọ̀làdòyìn Adéòtí Ọ̀làdépò iṣẹ́ rẹ̀ á máa dára sí i lọ́jọ́ ojú ìdí àwa òwúrọ̀ mọ̀kẹ́ àbíkẹ́ àwa òwò ti gbà ọmọ bàbá ní sí ẹ ọwọ́ òdìgbére ò màmá Adémọ́lá. tó gbogbo abiyamọ lókè oore tá a bá ṣe fáwọn ọmọ wa àti àwọn ọmọ tá a gbà tọ́ kì í pé rárá ẹ̀san oore ń bọ̀ níwájú ẹ̀. àwọn olóògbé tá a rántí nínú iṣẹ́ yìí ó gbìyànjú púpọ̀ lórí àwọn ọmọ wọn àti àwọn ọmọ gbogbo tí wọ́n gbà. èyí ló ṣe jẹ́ wípé dídùn ní ìrántí olódodo ayọ̀ ní tiwọn níwájú Olódùmarè ọ̀lára ẹ jẹ́ ká ṣe rere kí ìrántí tiwa náà lè dùn lẹ́yìn wá ọ̀la. ẹ má ṣe jẹ́ kí a fi ojú ìṣẹ́ òun ìyàwó ọmọkùnrin rárá gbogbo ọmọ tájániwáyé fi sí sàkáyé wa lọ́mọ orí eléyìí ire ni ti gbogbo wa àní ẹ ṣeun dúpẹ́dúpẹ́ ẹ ṣeun ẹ kú àdúró tì. àbíyamọ ẹkù ẹgbin ọmọ ìgbìyànjú lórí ọmọ láyé ní kágbára Olúwa àhóró yìí bọ́lọ́run bá fẹ́ àhóró yìí ọmọ onílé àhóró yìí ọmọ àlejò àhóró yìí fún gbogbo àgbáyé àhóró yìí àbíyamọ ẹ máa kú wàrà àbíyamọ ẹkù ẹgbin ọmọ ìgbìyànjú lórí ọmọ láyé ní kágbára Olúwa àhóró yìí bọ́lọ́run bá fẹ́ àhóró yìí ọmọ onílé àhóró yìí ọmọ àlejò àhóró yìí fún gbogbo àgbáyé àhóró yìí akitiyan lórí ọmọ pátápátá àbíyamọ àbújá rẹ ọmọ onílé àhóró yìí ọmọ àlejò àhóró yìí fún gbogbo àgbáyé àhóró yìí Rèbékà wà ìrànlóye Àjíkẹ́ àwa màmá Mojúrọ́lá ọmọọba Olúfáyọ̀ ò má ṣe ọmọọba Olúfàdé ó dìgbà ìdí àwa òwúrọ̀ mọ̀kẹ́ àbíkẹ́ àwa òwò dìgbà ọmọ bàbá ní sí ẹ ọwọ́ òdìgbére ò màmá Adémọ́lá bàbá wa Adédoyin ó dìgbà òdìgbére ò bàbá Adémọ́lá Àjídé àwa òdìgbére òdìgbére ò bàbá Adémọ́lá aya Adédoyin ó dìgbà òdìgbére ò màmá Mojúrọ́lá ọmọọba Olúfáyọ̀ láàfin ọba òdìgbére ò màmá Mojúrọ́lá bàbá wa Adédoyin ó dìgbà òdìgbére ò bàbá Adémọ́lá Àjídé àwa òdìgbére òdìgbére ò bàbá Adémọ́lá olóró ogún méjì ó dìgbà òdìgbére ò màmá Adémọ́lá.